àfaramọ́ bíjọba ṣe yọwọ́ ìrànwọ́ epo bẹntiroolu ẹgbẹ́ onímọ́tò Èkó pẹ̀lú bí àwọn aráàlú gbogbo ṣe ti ń fẹ̀hónú hàn lórí ìgbésẹ̀ àwọn aláṣẹ ìjọba àpapọ̀ ilẹ̀ wa lórí bí wọ́n ṣe yọwọ́ ìrànwọ́ lórí epo bẹntiroolu. Ẹgbẹ́ àwọn onímọ́tò kan tí wọ́n ń pè ní Lagos State Parks and Garages LSPG ti sọ pé gbágbáágbá báyìí làwọn wà lẹ́yìn bí olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe yọwọ́ ìrànwọ́ lórí epo bẹntiroolu náà tí wọ́n sì láwọn faramọ́ ìgbésẹ̀ ọ̀hún dáadáa. Alhaji Sulaiman Ọjọ́ra tó jẹ́ igbákejì ẹgbẹ́ àwọn dẹ́rẹ́bà LSPG tó gba àwọn ọmọ ẹgbẹ́ náà lálejò lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kẹfà yìí dúpẹ́ gidi lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ náà lórí bí wọ́n ṣe lóye kúnkún nípa ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí àti ìhà tí wọ́n kọ sí ìpinnu ààrẹ Tinubu láti yọwọ́ ìrànwọ́ lórí epo bẹntiroolu náà lákòókò ìjọba tirẹ̀. ṣá o Ọ̀jọ́ra ní àwọn aláṣẹ ìjọba gbogbo ti ń ṣiṣẹ́ lábẹ́nú báyìí láti bu òróró ìtura sí ìnira tí yíyọwọ́ ìrànwọ́ lórí epo bẹntiroolu náà lè mú bá àwọn aráàlú. Bákan náà ló gba àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún nímọ̀ràn pé kí wọ́n má ṣàfikún owó mọ́tò wọn ju bó ṣe yẹ lọ, pàápàá jùlọ nígbà tí wọ́n mọ̀ pé nǹkan kò fararọ láàrin ìlú lákòókò yìí. Ó ní ẹgbẹ́ náà ti yan ìgbìmọ̀ ẹlẹ́ni 7 kan tí yóò máa lọ káàkiri àárín ìlú láti máa fọwọ́ òfin mú àwọn dẹ́rẹ́bà kọ̀ọ̀kan tí wọn kò bá tẹ̀lé òfin tí ẹgbẹ́ náà gbé kalẹ̀ lórí pé kí wọ́n má ṣe àfikún owó mọ́tò ju bó ṣe yẹ lọ nípínlẹ̀ Èkó. Ọ̀jọ́ra ní kò sẹ́ni tí kò mọ̀ rárá pé ìnira pẹ̀lú ìpọ́njú ní ọ̀rọ̀ yíyọwọ́ ìrànwọ́ lórí epo bẹntiroolu náà yóò kọ́kọ́ mú bá àwọn aráàlú nígbàrà tí wọ́n bá yọ ọ́. Ohun kan tó dájú ṣáká ni pé àwọn aráàlú yóò jẹ àǹfààní ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Tinubu lópin ohun gbogbo. Mo wá ń rọ àwọn aráàlú pé kí wọ́n ṣe sùúrù fún ìṣàkóso ìjọba tuntun yìí o. Ó dájú pé yóò wá ojútùú sí ìnira tí ọ̀rọ̀ yíyọwọ́ ìrànwọ́ lórí epo yìí ń mú bá wọn. Níparí ọ̀rọ̀ rẹ̀, Ọ̀jọ́ra tún gba àwọn ẹgbẹ́ awakọ̀ gbogbo lórílẹ̀‐èdè yìí nímọ̀ràn láti wo àwòkọ́ṣe rere tí ẹgbẹ́ LSPG hù yìí kí àwọn pàápàá ṣe bẹ́ẹ̀ láìpẹ́ ọjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.